délé mo gbọ́ròyìn Ọlarewaju kú. Olarewaju Alasa tilẹ̀ Ìbàdàn dágbére fáyé. Olarewaju afèdè àràdá wọn lẹ́kùn ìwà ìbàjẹ́ ẹrù jẹ̀jẹ̀ ajámọ́láyà bí ìjì. Olarewaju ọba akọrin ńlá lọ afèdèpèdè fọ́mọ elédè bóde gbangba èdè tí gbogbo elédè kankan ò gbọ́dọ̀ pèdè mọ́. Elédè bá débi títí ń pèdè yóò sì fún lédè kóró ń jẹ. Bọ́bá jẹdé tán ní gbàgede èdè á sì fèdè kọ́mọ elédè náà lédè. Olarewaju Adepoju Alasa tilẹ̀ Ìbàdàn ajagun ńlá lọ nílẹ̀ Yorùbá nu a ò rí ó juwọ́ sáyé kó di gbére. Ìràwọ̀ ńlá jálulẹ̀ nílẹ̀ Yorùbá ó ṣe ilẹ̀ ń jẹ́ èèyàn. Bíkú bá ti dé àwíjàre ò sí ẹni ó bá ti kàn yóò sì mọ bá kú lọ ni. Kò sẹ́ni tí ò ní kú ikú apẹni tí ń pe ni ikú apẹni à ń pè. Ikú tó pa Olarewaju ikú re ni torí pé ọ̀pọ̀ ràwọ̀ ní já láì látúbọ̀tán. Ẹni tó wáyé tó kú tògótògó láyé pọ́tán fún lọ́jọ́ tírú wọn bá lọ. Ẹni ó bá wáyé tó fohùn rere lélẹ̀ kó tó kú bíi t'Olarewaju títí ayé lámọ̀ ṣèrántí ẹ̀. Torí pé bàbá wa Olarewaju Adepoju ó wáyé ó sì ráyé gbé. Ipa tó kó lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá látìgbà yẹn ipa gidi tó lágbára ni. Bónírèsè bá kọ̀ tó lòun ò fi gbá mọ́ èyí tó ti fi ń kọ́ títí ayé ní ọmọ padà wúlò. Bàbá wa perí akọni èèyàn àfidà lálẹ́ gàràgà. Akọni tó gbójú gbónu tó láyà bí òrìṣà là ń wí. Kì í ṣakọni tó kú lẹ́nu tí bẹ̀rù ogun ti ń sojo. Ọkùnrin kan bí ẹgbẹ̀rún l'Olarewaju Adepoju Aare Alasa nílẹ̀ Ìbàdàn. Olarewaju Adepoju ó tọ́ lẹ́ni èèyàn ń gbèrè rẹ̀ sójúde Ìbàdàn kí gbogbo màjèṣé tí bá ń gbórúkọ rẹ̀ tí ọ̀dà mòsí lọ́mọ wojú akọni. Akọni ọba àpèdè nílẹ̀ Yorùbá káàkiri gbogbo Nàìjíríà. Olarewaju Adepoju bó dọ́run ó sọ̀run re. A lè pé ọmọ jiyẹn kọ́ ọmọ jẹ̀bà. Bọ́ bá ṣe pé ní ń jẹ lájùlé ọ̀run kọ́. Gbogbo rere tí ń bá ń jẹ lájùlé ọ̀run ni kò mọ̀ bá wọn jẹ. Olarewaju Adepoju Olúwa fi ọ́ sínú ẹni re nínú ọgbà àlìjẹ́nnà. Olarewaju Adepoju ooo. Akọni ńlá adálápá fọmọ okùn rọrí apẹ́ lójú ogun títí dèfín ìbọn apẹ́ nínú gbódewé oko ọkùnrin kàǹkà ọwọ́ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Bàbá wa Olarewaju Adepoju èmi Ọlálékan Oníkòyí Àrọ̀nì Ọ̀wálé ló ń ṣèdárò lẹ́yìn akọni. Nọ́mbà mi rèé tẹ́ ẹ bá fẹ́ gbá mi láago 07032280944 tẹ́ ẹ bá ti gbá mi láago Ìkòyí Ọlálékan gangan lẹ̀ ń pè. ọmọ ọba ajísafẹ́ igi ńlá wa ti dá ẹja ńlá wa ti tó lọ lómi òpó sánmà ló yẹ lulẹ̀ kí la wá ṣe fún ikú olórí bobo ògo ló tún gbà sọnù má kó wá lọ́wọ́ ilẹ̀ ẹgbẹ́ wa ṣe fún ikú alágbàpọ̀ ọ̀run tí sọlẹ̀ ọ̀làdì kíkan ẹja ńlá ló lọ lómi òpó sánmà ló yẹ lulẹ̀ ọjọ́ ńlá lọ́jọ́ kú wọlé pa Olarewaju ọjọ́ ojú ogun lé ní ọjọ́ kú wọlé pa bàbá ọjọ́ Sunday ń bàbá gbàlejò Olarewaju ṣe bí ikú rẹjú ní kú wọlé ti bàbá gbogbo ọmọ ṣe bí ikú gbowó ikú paríya wọ́n ṣe bí ikú gbarìbá ikú ò gbarìbá ó fárígá kí la fẹ́ ṣe fún ikú bó ti lóun ò mẹ́nìkan bó bá ti fẹ́ ṣòro dákun bá kẹ́wọ̀n fọ̀rún gẹ̀ wọ́n ó tẹ́ wọn sí ibùba ìkẹ́ kárílé dé sí ẹ bá wáyé Adepoju. ọmọ ọba ajísafẹ́ mo kí wa kú atótónu mo kí Chief Kúnlé Ologundudu ẹ̀sìn kú léde ọkùnrin kàkà abájà àjànàkú ọmọ Adéwọ̀yìn kí la fẹ́ fi kú ṣe bá a bá rí mú ni ó yẹ ká fi jófin bá a bá rí mú ni àbá fi sẹ́wọ̀n kan àìní dé ṣáyé mọ́ lẹ́ni tá a gbára lé ló wá sọ́sí kàga àìlérò mi gbé mu kí lẹgbẹ́ wa fi ṣe ọ́ Akewi ló sì wá fọ́kóńdómọ́ lórí ikú tí wàá ṣe bí eré ikú tí mú bàbá rí wọlé àṣà ká tó lè rẹ́rìn ó digbó ká tó lè rẹ́ràn bí ẹ̀fọn ní àló tinú ìgboro ọ̀dà lẹ́ni tá a tún fi ń ṣomi ara lẹ́ni tá a tún fi ṣàgbẹ́kẹ̀lé Adepoju mà ti yẹ̀bá fún kó wá Olarewaju ti kí wa kó díláàbò ẹnìkan ò lè rí ti kú ṣe bá a fẹ́ ni bá a kọ̀ àṣẹ̀dá ti pín nǹkan ẹ̀ tí kó wá fọ́rú bá a bá lólé ayé kan tán bọ́run ló kùtà ó ṣe dàbọ̀ gbogbo ohun tí jẹ́ mọ̀lẹ́bí ẹ má ronú ẹni dá ló gbé sá lọ ikú ló jákéde kì í forí jì anybody ó ti lóun ó takẹ̀dá ẹni sì wá ṣẹ̀dá ní ránkú sí
ó ti lóun ó sọlé ayé digbó ṣebí ẹnìkan ní orí wàlẹ̀ àṣà. kò burú o ọmọọba Ajísáfẹ́ orin ti jáde akéwì adùnkanlẹ̀ akéwì adùn tí ní gbọ́ngbọ́n ọmọọba Ajísáfẹ́ ti dé olóhùn arèrè tí kọ́mọ lórin ọ̀ká orí ebè asòro táláyà agbèdì fún ọmọ alágídí ọmọọba Ajísáfẹ́ ẹrù fún agbè lókè bó ṣe bà. nọ́mbà tèmi rèé 090 65 54 61 65 ni ẹ pè mí sí tó bá yá ọmọọba bọ̀rọ̀ fún àwọn ọmọ tí ṣe bà. ọlọ́ládé akẹ́kaka ó ká ń lára ó dùn mí débi wípé ohun tó ká mi lára tó fi dùn mí gangan ni ti kú tó pa bàbá. Ọlárewájú Adépọ̀jù ká mi lára débi wípé kò jẹ́ kí n lè jẹun láti bí ọjọ́ mẹ́ta wà láì. ìbá jẹ́ pé mo mọlé ikú èmi ìbá pe kú lẹ́jọ́. ká ní mo mọlé àlùmúntù ń bá sọ àlùmúntù sẹ́wọ̀n àrèmọ́bọ̀. ikú dóró ikú ṣèkà ikú ti mọ́ lóore lọ. ilẹ̀ ń jẹ́ nìyàn. ẹmọ́ ti kú ojú òpó di afẹ̀bòjókù ẹnu sà ń ṣọ̀fọ̀ gidigidi. erin ti wó o àjànàkú sùn bí òkè. ikú olóró ni ọ́ o ìwọ ló pa lára a ò rà lára mọ́. ìwọ ló pa jèrò tá a sì rà jèrò mọ́. o tún pọ̀ wárangún àga gbogbo lé pátá ńlọ ségi. ikú tó pa ògbóǹtarìgì akéwì ńlá oró ńlá ló dá gbogbo wa pátá wà láì. ṣé tá a bá ń perí akọni a sì fi dà lálẹ́ gàràgàgàgàgàgàgà. bàbá wa Ọlárewájú Adépọ̀jù bó o bá ti délé kó o kílé o bó o bá sì ti dọ́nà kó o kérú ọ̀nà ní ráńpẹ́. ó tún dojú àlá ó tún dojú oorun ó tún di bí ẹni jọni ó tún di bí èèyàn jọyàn. ó dòwúrọ̀ o akíkanjú ọkùnrin ogun ó gbójú ó gbónu ó tún gbóyà láàyè ọ̀tọ̀ káráyé ó gbọ́. afọ̀rọ̀ náà mọ́tò ṣùrùṣùrù sára rẹ̀ ṣe ń gbọ́. Ọlárewájú Adépọ̀jù ó dàbẹ̀ gbé erin wo erin ò lè dìde ẹfọ̀n ṣubú lọ́dàn ẹfọ̀n ò lè gbéra ńlẹ̀. ilé ti ségi gbogbo tí mo mọ̀ ní wípé bónírèsé ò bá fín gbá mọ́ ohun tí bàbá ti ṣe sílẹ̀ kò lè parun ni. ó tún dojú oorun ó dojú àlá àní ó ṣe bẹ́ẹ̀ ó dìgbà. ìbájẹ́pọ̀ mẹ́ ẹ̀dárí kú ṣe ni ebi àbá ti mú kú so kíkú ó yé pẹni ire mọ́. kò sẹ́ni tó rí ti kú ṣe láíláí gbogbo wa la dágbádá kú gbogbo wa là ń rọ̀rùn alákejì. ọlọ́ládé akékaka sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ kọ́lọ́rọ̀ ó gbọ́. bọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni pọ̀nrígbọ́n gbá ọlọ́rọ̀ ó sọ. Ọlárewájú ọba Akewi ó dìgbà. nọ́mbà mi rèé o 081 00 51 8956 náà ní kẹ́ ẹ fi gbá mi láago. àní ọlọ́ládé akékaka mò ń kí yín o ká tún máa fire pàdé láyọ̀. àjànàkú Akewi. ọba ń kí ọ. ọjọ́ tí mo gbọ́ pé bàbá Ọlárewájú Adépọ̀jù wọ ká ilẹ̀ sùn ó ká mi lára ó dùn mí dé góńgó. ṣé pé àìwáyé ikú kan ò sí gbogbo ẹni ó wáyé ni ó lọ lọ́jọ́ ọjọ́ kan. sẹ́ni amúṣègbẹ́kẹ̀lé tẹ́gbẹ́ ẹ wá rí bí adarí ni kùsì lọ di pàǹpà ká mọ́lé. ẹ wá wọlé ayé asán ayé kan tó le púpọ̀ bí ìgbèkùn. ṣé pé ká mórí kí ikú kò ní ó má ṣekú pa ni ọ̀dájú ni kú kò sẹ́ni tí ò lè gbẹ̀mí ẹ̀ tó bá fẹ́ dóró. alápàjì kan ò sí ó dájú talẹ̀ ni ó kàn tiẹ̀ mọ́lé ikú kó wá sọ fún wa. tá a bá mọ́lé ikú ni ńlá bá sì lọ yàdá kákú mọ́lé. mo ní tá a bá fojú kan kú ń ṣe ló yẹ àyìn lọ́rùn sí kòtò àtàn. àkú ara fẹ́ra kù lórí Chief Ọlarewájú Alasa ilẹ̀ Ìbàdàn bí ọba bòmíì tó fọ́rú gbogbo Akewi tó kù a ò ní fi irú ẹ̀gbá kọjọ́ tálẹ́ a ní rógun àkúfà láàrin wa kọ́lọ́run ó jẹ́ kí bàbá orí bi dé sí kọ́lọ́run bá wa tẹ̀wọ̀n sálùjánà ìdẹ̀rùn. àjànàkú ṣe ká má parọ́ bàbá ti wáyé ó sì ráyé wá ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ olùkọ̀wé ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn sáni bàbá kó tó fọ́rú. bónírèsé bá wá sọ pé òun ò fi ń gbá mọ́ èyí ó ti fi sílẹ̀ ìtàn ò lè gbàgbé wọn títí láì kánrin kéṣe. bàbá Ọlárewájú má ṣe jọ̀kù a ní o má jẹ kòló ohun tí wọ́n bá mú jẹ lálákejì ṣáá ni ẹ bá wọn mú yàn láàyò. mo kọ́ mọ ọba Kúnlé Ologundudu
akú atótónu mo kí gbogbo ọmọ bàbá tí bàbá Ọlárewájú fi sílẹ̀ sókè èèpẹ̀ tí í jẹ́ bí. mo kí bàbá mi ọmọ ọba Jísafẹ́ akú ti bàbá tó lọ sálákejì. mo kí gbogbo pèdèpèdè ọ̀jọ̀gbọ́n tí ń bẹ lálẹ́dẹ̀ àgbáyé pátá gbogbo yín pátá la kí o akú lédè kú àsẹ̀yìndè. tó àjànàkú akéwì ńlẹ̀mí jẹ́ ògbójú akéwì tí fọ̀rọ̀ nani bí ẹgba kókókókó bí o ṣe erí le. èmi lọmọ òṣòro fọkòkò ẹ̀gẹ́dẹ̀ àlùjànú akéwì táyé ń wí agbọ́n olóko ni mí tí sojú alábòsí kàṣàkàṣà. nọ́mbà mi rèé 09068201692 lẹ́ẹ̀kan sí 09068201692. ikú Ọlarewaju Adepoju bàbá ògbóǹtayé ń wí mọ́. ààrẹ agbásàgà tilẹ̀ Yorùbá ọjàdé láyé gbogbo ilẹ̀ lómi tìtìtì. ẹmọ́ ti kú ọjọ́ àfọ́dí. àfẹ̀bòjò kú ẹnu ìsà ń ṣọ̀fọ̀. ọ̀sánjá orídọ̀pá etí òsì mọ́ orídàpọ̀ la igi. kòkòrò ni òjì agbádùn obì tó gbó kákáká. olórí akọrin ewì ò sí láyé mọ́. ó wá fi kú já wa sílẹ̀ láìròtì. ó di gbére o. kátọ́rẹ́ rìn ó dinú igbó. kátọ́rẹ́ fún òdòdó ọ̀dàn. ẹyẹ ti lọ ìtẹ́dòfo. ọba gbogbo akéwì mo ṣèdárò akọni. ìṣẹ̀lẹ̀ tó mú bàbá ọba akéwì àpèsìn ọ̀la Kúnlé Ológundúdú tó fi dorí kodò. ó yẹ kẹ́rì wípé ó dùn ní dé góńgó ó dùn ní dọ́kàndọ́kàn. erin lọ erin ò lè dìde. àgbà ọ̀jẹ̀ nínú akéwì ò sí láyé mọ́. ó di láíláí pọ́ngbá ó di kánrin kẹ́sẹ̀ ó tún di bẹ́ẹ̀ ní jọ ni ó di bẹ́ẹ̀ èèyàn ń jọyàn. Ọlarewaju Adepoju ọmọ ṣe bàbá ló lọ nílẹ̀ yìí kàtán bí. ó tún dọ̀rùn alákejì ká tó ríra. àmọ́ ṣá bàbá kú bàbá sì tún kù láyé. Ọlarewaju Adepoju ló rọrùn. Kúnlé Ológundúdú ń bẹ láyé ó wà láàyè. bàbá ọba akéwì ni mò ń bá wí kólúwọ bá wa lọ́rọ̀ ẹ̀mí ẹ̀. àpẹ́sìn ọ̀la gbogbo wa pátá la ṣèdárò akọni. ọba gbogbo akéwì o. akọ ẹ̀sìn ni mí tí ń gbẹ́nu igi ró tàhọ́. akọ egungun ni mí tí ró léńjẹ òkò ìjà ni mí tẹnu ìbọn jò wàrà wòrò. nọ́mbà mi rè o 07034606439. ó di gbére ó ṣe bẹ́ẹ̀ ó dárìnà kò. ó di gbére ó dárìnà kò ìpàdé tó dojú àlá ó dọ́rùn ó sọ̀rùn rí. bàbá Ọlarewaju Adepoju ó di gbére iná kú afẹ́rú bojú ọ̀gẹ̀dẹ̀ kú afọmọ rẹ̀ rọ́pò. bàbá Ọlarewaju Adepoju lọ àwọn ọmọ bàbá wà láàyè. ẹmọ́ ti kú ojú òpó ti dí afẹ̀rẹ̀bòjò kú ẹnu sà ń ṣọ̀fọ̀. ikú apẹni à ń pè ikú apẹni tí ń pè ní ó dájú ikú apèsè tí ń jẹ légbò lẹ́sẹ̀. ọ̀dájú ni kú ó tún mọ́ Ọlarewaju akọ òkúta. ọba akéwì tí ń pèdè ìjìnlẹ̀ bó bá délé òkílé. nítorí pé sílọ oyin a máa sílọ nígbó sílọ àfòmọ́ a máa sí kúrò lọ́rùn ọ̀pẹ. ẹja ńlá ló lọ níbú àrògìdìgbà ló lọ lálẹ́ odò. àmọ́ bọ́ bá ń bi yín léèrè pé ta ló kọrin ewì fakọni tó lọ. ẹ bá mi sọ fún ọ pé Kamil Alayọ̀délé mi jẹ́ ọmọ òkò múkẹ́ ìdí ẹ̀ múkẹ́ Ajísọlá ọmọ kẹ́lẹ́ ogun 08037670797 náà ni. àpáta dé àpáta pàrẹ̀ wìdé bọ́kú bá kú láyé àkàlà gbòde ọ̀run mọ̀ torí ìgbà kan olólè ayé gbó gbogbo alágbára nígbà kan ìtàn la fi kálukú pa. àṣé òótọ́ ni pé gbogbo tá a ní láyé ayé yá ni ní ọmọ tá a bí aya tá a ní ilé tá a kọ́ àtọkọ̀ tá a ní gbogbo ẹ̀ pátá la ó fi sílẹ̀ lọ́jọ́ kan. Ọlarewaju Adepoju ó ti wáyé ó ti lọ. àkànmú ẹ̀dú oníwàásí àgbáyé àgbàlagbà mùsùlùmí àfíjú ọba akéwì àgbáyé abàmọ̀rọ̀ nínú tọmọ kùkùdù gbogbo èdè àwọn baba ńlá wa
Alasa ilẹ̀ Ìbàdàn bí ọba bò mí akẹ́kẹ̀kẹ́ kọ́lọ́rọ̀ ó gbọ́ Ọlárewájú Adépọ̀jù máa gbọ́rùn sọ̀rùn rẹ̀ o. Àpátápàrẹ ewì lèmi ń jẹ́ tó bá lẹ́ni tó fẹ́ kàn sí mi ẹni kí wọ́n pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169602775. mo gbéra pa ó dibi tá a forí mi sọlẹ̀ sí oníbojúmọ́ tí mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Òkìjí Olúbùnmi Akewi àpọ́nlé mo dé láti wá kọrin ẹ̀yẹ ìkẹyìn fún bàbá wa Ọlárewájú Adépọ̀jù. Ẹni ire ni wọ́n jẹ́ láwùjọ àgbà ọ̀jẹ̀ nínú orin eléwì àjọ̀nú nínú akéwì àgbà jagunjagun bàbá pèdèpèdè. Ipa tí bàbá wa Ọlárewájú Adépọ̀jù ti sà lórílẹ̀‐èdè yìí àti ní gbogbo Yorùbá fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú kò lè parẹ́ láéláé, ó ń lọ bí rẹ́rẹ́ kò lóǹkà. Bàbá wa Ọlárewájú Adépọ̀jù olùkọ́ ni wọ́n jẹ́ nínú ẹ̀sìn ti fìpìlẹ̀ rere lélẹ̀ fún gbogbo àwọn ọmọ ẹlẹ́yìn láti máa tọ̀. Ẹ̀yìn tẹ́ fi sílẹ̀ kò ní bàjẹ́ lọ́lá ṣe lédùà. Bàbá Adéjàre sùnre májẹ̀kù májẹ̀kù ló ohun tó máa ń jẹ lọ́rùn ni kó máa bá wọn jẹ. Tọ́ èmi Òkìjí Olúbùnmi Akewi àpọ́nlé nọ́mbà mi rèé o 09065132549. Bàbá wa Ọlárewájú Adépọ̀jù ó dìgbà ó dìgbò ṣe. Ọlárewájú ó di gbére Ìbàdàn Mẹ́sì ọgọ̀ nílé Olúyọ̀lé ọmọ ajẹ̀gbín yó ọmọ àfikàrà ahun fọ́rímù Ìbàdàn mọ́jàmọ́jà tí kára wájú lẹ́rú ọmọ agbọ́yàyà Ògúnmọ́sà ọmọ agbọ́yàyà mọ́yà ìwọ ni ọmọ Ògúnmọ́lá olódògbò kẹrìnlógún ọmọ Ògbórè Ẹ̀fà Àjàyí Òkìtì Olú ó di gbére Ìkòyí Ẹ̀sọ́ ọmọ adìílẹ̀dógún yan bí lólú ọmọ alérí ikú kankan bá rọ̀ nígbọ́nra jígi wẹ́rú oògùn ojú ọ̀rọ̀ ni ẹ̀jẹ̀sẹ̀ yẹ ó tó mi ńlẹ̀ bàbá tó bí ọlọ́mọ tàkùn ọ̀kẹ́rẹ́ ní òjò mi ọba ò tó rò ojú ọ̀rọ̀ wọn ìbájẹ́sẹ̀ yẹ ó tó mi ìtàkùn ọ̀kẹ́rẹ́ wọn ìbájọ́ mi ọba ò tó rò èmi làbárí mú bọ́bà mú bọ̀sùn mú bàjàgùn òsà méjèèjì rẹ̀ tí ń bẹ nípẹ̀kù òpópó lé wọn kì í jẹyán wọn kì í jẹ̀kọ bójú bá ti mọ́ ogun ni wọ́n tọrọ lọ́wọ́ wọn ó di gbére Ọlárewájú Adépọ̀jù ó dìgbà orúkọ tèmi Lọ́lápọ̀sí Àyìndé Ògúnrẹ̀mí nọ́mbà mi rèé 09064569904. ìgbà tí mo gbọ́ kú Lárewájú Adépọ̀jù bí àlá lórí ojú awógbèmí mo pariwo ha nǹkan dé mo ní kú ti mólú ọba akọrin lọ ikú ti pọ̀jọ̀gbọ́n Akéwì kí láti ṣèyí sí ikú ti pakọrin ìgbàlà fún gbogbo mẹ̀kúnnù mo ní gídá ẹwẹ́so akèrègbè tó fò ṣègbèrèodò mọ́ abẹ́rẹ́ ti bọ́ sókun ọwọ́ akẹni tí ọ̀wọ́nú agbami mọ́kínní ó ṣe ikú pa aláròjinlẹ̀ ọ̀jọ̀gbọ́n orísun èdè fún gbogbo elédè tí ń pédè ìjìnlẹ̀ akọni lọ Lárewájú Adépọ̀jù kú o ká tó lè rẹ́rìn ó di gbóréré ó dọ̀dàn ká tó lè rẹ́fọ̀n aláròjinlẹ̀ ọ̀rọ̀ bíi talásà ilẹ̀ Ìbàdàn ó ṣọ̀wọ́n láyé máa gbọ́rùn sọ̀rùn ire ọba akọrin ọ̀dàrìnà kó dojú àlá ó tún di níjọ́ míì ẹ jẹ́ ká rántí ikú gbogbo àwọn èèyàn tó kù sáyé kó máa yé gbogbo wa pé bọ́pẹ́ bóyá a ó rọ̀rùn alákejì ká gbáyé ṣe rere ní kájíjọ fi dábọ̀ ọ̀rọ̀ nítorí ọjọ́ àlìkíámà a kì í mọ̀ o wọ́n lè mọ bí léèrè wípé talákéwì tí ń kọrin àrò lẹ́yìn ọ̀jọ̀gbọ́n Akéwì tó kú Òjó Awógbèmí lèmi jẹ́ kábíyèsí Òkìkí Ọládìfẹ́sì akọrin ọba nọ́mbà mi rèé 08061242458. ikú Ọlárewájú ṣe mí ní kàyéfì ó jọ mí lójú aṣíwájú lọ ìlú kan gógó àjànàkú lọ eréwó ní jù gbogbo ìjù lómì tìtì ọ̀fọ̀ ńlá ló jẹ́ fún gbogbo Akéwì àti gbogbo Yorùbá kì í ṣe pé Ọlárewájú ò dàgbà tó ipa tí ń kó tó fẹ́ yọ sílẹ̀ lógun ẹkún tí ń pa gbogbo wa bàbá dàgbà ní tàgbà 83 years lọ́dún tó lò lókè èèpẹ̀ kátú tó rẹ́ni bí ẹni kátú tó lè rẹ́yàn bí èèyàn dájúdájú aláràárà orin jìnnà gidi kátó ríru Ọlárewájú Adépọ̀jù yóò di pé lágbájá jọra wọn ni Àkànmú lọ sájú àìpadà wálé mọ́ ó ga ilẹ̀ jẹ́nìyàn Súnre Ọlárewájú Adépọ̀jù olórí gbogbo Akéwì nígbà tó wà láyé
alásàlẹ̀ ìbàdàn bí ọba bòmí erin lákàtàbú lọ àyàkókò nàkí asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ kọ́ lọ́rọ̀ ó gbọ́ eégún mọ́gájí ọkọ sọ́jà tí ó bẹ̀rù ìjà yíyọ ẹkùn tó jókòó o bí Lárewájú ò bá sọ̀rọ̀ ó ní ohun tí ń wí bí Jagunlabi bá ń sọ̀rọ̀ ẹnìkan ò lè gbin ìwèrèpè oníbìkan àgbámú Jagunlabi nàmọ́ tó nà yá ẹ̀. Súnre Súnre bàbá wa ìtàn ò ní gbé ọ pamọ́ ibi ó fàdàgbà ayé rọ̀ sí ìtàn ò lè gbàgbé ta ló lè gbàgbé ajá tó mú sánsán tó fẹ̀yìn podidi ẹfọ̀n láàrin oko orúkọ àwọn jagunjagun Yorùbá ò tí ì pé tá a bá yọ orúkọ Adépọ̀jù nínú ìtàn títí láéláé ni gbogbo wa mọ̀ ṣèrántí bàbá Ọlárewájú o tí wọ́n bá ń jẹ lálẹ́dẹ̀ ọ̀run ni ọmọ bá wọn jẹ Kúnlé Ológundúdú rèé mo ṣèdárò ẹ bàbá Ọlárewájú bàbá ní bàbá ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé àjòròsò ó dìgbà tí wọ́n bá béèrè wípé ta ló kọrin ewì ìdágbére fún bàbá Ọlárewájú Adépọ̀jù èmi lọ́kàn ṣoṣo ọmọ líle tó dù àbí Kúnlé Ológundúdú nọ́mbà mi rèé 091 51 52 53 54 ẹ tún gbọ́ ọ lẹ́ẹ̀kan sí 091 51 52 53 54.